Hello, hello, hello. Wọ́n ní kán gbé Mariam yẹn kán gbé lọ sí Kirikiri. Wọ́n ní kábíyèsí ní kán gbé lọ sí Kirikiri. Wọ́n mà ní kì í mà ṣe kékeré. Wọ́n ló kọ̀ pé òun ò ní sọ ibi tí Naomi wà. Ó ní kó òun sọ pẹ̀lú gbogbo nǹkan tí Naomi ṣe fún òun. Naomi ló jẹ́ kó òun máa sọ́fà. Naomi ló jẹ́ kí òun má rojú tu ọkọ òun. Naomi ló gbọ́kọ lọ́rùn. Wọ́n ní kò sí nǹkan tó ń sọ. Kò sí nǹkan tí wọ́n sọ tán. Ó lóun ò sọ. Ó lóun ò sọ. Ó ní tí ọ̀tá Naomi bá máa kú kó kú. Pé láì òun ò ní sọ. Wọ́n ní kì í ṣe kékeré kó bá kábíyèsí nú ẹnu gidi gan. Wọ́n ló bá nú ẹnu gidi gan. Wọ́n ní bí kábíyèsí ṣe kun ọrùn ẹ̀ nìyẹn kó ti fẹ́ pa. Ó kun ọrùn ẹ̀. Ó ní lá ó lóun ò ní sọ. Ṣé mo ipá àti ìrí Naomi sí? Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní òkè. Kán wá gbé lọ sí Kirikiri. Kán lọ tọ́ọ̀fù ẹ̀ gidi gan bẹ́ẹ̀. Bí tán bá gbé lọ sí Kirikiri bóyá á sọ. Ẹ rí i pé ṣé irú èèmọ̀ wo ni irú ìyàwó líle nílùú tó lọ́ba tó níjòyè ní Nàìjíríà wa yìí. Èmi sọ tèmi o kó má di pé bóyá kìíní allegedly là ń gbọ́ o. Bá wọn gbé láàfin. Bẹ̀tì bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn ti fẹ́ ṣe àhesọ. Ṣèbí nǹkan tó ń rí náà ń sọ. Kó di ìyálé ilé. Kó kúrò nílé láti àná. Ná bá ní àwọn ọmọ ẹ̀ tí ń ké Tádé ní ká wò. Wọ́n ní àwọn yẹn ń ké gidi gan. Wọ́n sùn dẹ̀ndẹ̀ púpọ̀ níbo ni ìyá òun wà ló ń béèrè lọ́wọ́ bàbá òun. Pé bàbá bó ni ìyá mi wà? Bó ni ìyá mi lọ gbé ìyá mi wà? Wọ́n ní nǹkan tó túbọ̀ pa kábíyèsí lẹ́kún nìyẹn. Tó sọ pé tóun bá fún Mariam lọ́rùn pa pé bóyá á sọ̀rọ̀. Wọ́n ní kò sọ o. Ó ní lá ó lóun ò lè sọ. Bá ṣe fẹ́ ṣe kí ló ń jẹ? Báwo ló ṣe fẹ́ ṣe ébùlù tí ò ní rùngbẹ? Now, pẹ̀lú bó ṣe ń yarí tó sọ pé òun ò sọ. Mo rò pé ìtàn ṣe kù àtúgbọ́ information torí kò lè máa rí báyìí lọ. Lágbára Kristi, Naomi Ọlọ́run á ṣe ní rere fún wa. Torí eléyìí lágbára. Wọ́n ní ọ̀nà tí kábíyèsí sọ pé kó máa gbé lọ sí Kirikiri. Ẹ mọ̀ pé ìyẹn náà lágbára. Ó lágbára o. Kọ́lọ́run kó gbà wá, kọ́lọ́run kó ṣẹ́gun fún wa. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ká rójútùú ibi tí Naomi wà kó bá gbé wálé láyọ̀ àtàlàáfíà. Nǹkan bẹ́ẹ̀ o. Àwọn ní ká máa fún yín ní àwọn gist yẹn, àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ torí kò ní dà. Ká gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ká má fi tó wa létí. A gbọdọ̀ mọ nǹkan tó ń lọ. A dẹ̀ mọ̀ bá ṣe fẹ́ catch up àwọn ibi tó jẹ́ pé mistake tó kù díẹ̀ káàtó. Torí wọ́n ní wọ́n ríru eléyìí rí pé èèyàn fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Ṣé irú eléyìí wọ́n ní nílùú tó lọ́ba tó níjòyè? Ní ìlú olófin báyìí. Eléyìí lágbára. Èmi jẹ́ sọ pé ṣé ó máa rí bẹ́ẹ̀ ṣá? Torí nǹkan tá a gbọ́ òun là ń sọ. Ṣé ó máa rí bẹ́ẹ̀ ṣá? Ṣá bá wọn gbé. A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí gbogbo ogun tí Naomi ti là kọjá ó ju eléyìí lọ. Ó ti la ogun kọjá gidi gan. Ṣé ìtàn gbé Tádé ní ká wò ni la fẹ́ sọ? Àbí tí Mariam àtọkàn ní Mariam kí àwọn ìbejì àwọn ìbẹta mọ́lẹ̀. Ṣé méjì ló gbé lọ ńgbà yẹn abẹ́yọ̀ kan la fẹ́ sọ ní ojú nǹkan tí ojú Naomi ti rí. Tọ́lọ́run túbọ̀ bá a ṣẹ́ ogun yẹn. Àbí ìtàn ní olórí Tèmítọ́pẹ́ tó lọ fún ọmọ ìkókó lóògùn tó fún lóògùn jẹ lórí Naomi yìí kan náà. Ẹ rí pé ọmọ yẹn ti sọ́fà Ọlọ́run ló ń bá ṣẹ́gun. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ pẹ̀lú gbogbo wàhálà tó ń fi Naomi ṣe ní ààfin àti tó ń fi Ọlọ́run nìkan ni. Ọlọ́run á túbọ̀ kọ́ kábíyèsí láti mọ̀ ṣe. Nǹkan tó fi ń pa ìtàn ní ayé àtijọ́ táwa gan máa sọ pé tó máa sọ ìtàn yẹn máa ní kò lè ṣẹlẹ̀ jàre. Ìgbà ayé àtijọ́ ni kò lè ṣẹlẹ̀. Ṣé ló dàbí òkùnkùn? Bí ìgbà tí wọ́n wà ní òkùnkùn tó kàn sọ àhesọ. Ǹjẹ́ nǹkan ló ṣẹlẹ̀?
Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ, ó ní bó ṣe wà látètèkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Nígbà tá a bá ń kà á, tá à ń ṣe gbogbo tá à ń ṣe, tí Ọlọ́run má jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ lójú wa o. Nǹkan burúkú ò ní kángun sẹ́nu ọ̀nà wa lágbára Kristi. Kò dìgbà pé ó ṣẹlẹ̀ síyàn kéèyàn tó lè fi nǹkan ṣàríkọ́gbọ́n. Ṣé a rí gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ, tí gbogbo ẹ̀ ń lọ, tá a máa rò pé bóyá that is one of those things. Ọlọ́run jẹ́ ká rí, k'Ọlọ́run bá rebuke gbogbo ipá àti agbára Sátánì nínú ayé wa. Ṣé ẹ rí pé eléyìí lágbára? Ibì kan ni Naomi wà látijọ́. Mariam sọ wípé bí ìpé òun lọlọ́run tó dá ọ̀run òun ayé, tó sọ fún kábíyèsí pé lá òun ò ní sọ. Ṣé mọ̀, tí Ọlọ́run bá ti ṣetán láti fìyà jẹ Sátánì, bó ṣe máa ń rí nìyẹn. Ìyà jẹ àwọn kan tó jẹ́ pé á jẹ èṣù àtàwọn ọmọ ogun ẹ̀, ìyà máa jẹ wọ́n. Ó ní òun ò ní sọ ibi tí Naomi wà. Ọmọ ọlọ́mọ tó ń tọ́ ọmọ lọ́wọ́. Ọmọ ọlọ́mọ. Pẹ̀lú inú ire kan náà, pẹ̀lú gbogbo akitiyan Naomi láti fi inú ire hàn gbogbo wọn. Ó ní kò sí problem. Òun ò ní kẹ́ má fọkọ òun. Ṣùgbọ́n bẹ́ ṣe ń fẹ́ ọkọ òun lọ́nà èrò, tẹ́ tún fìyà ń jẹ òun. Òun gangan ni òkodoro ọ̀rọ̀ tó wà ńbẹ̀. Torí Naomi bó ṣe wà yẹn, ó ní kẹ́lúkálukú wà, ojú ọ̀run tó ẹyẹ fò láì faragbára. Wọ́n ní lá. Irú cheating wo nìyẹn? K'Ọlọ́run kó má gbà fún wọn o. Ọlọ́run má ṣe wò pẹ́ tó o, torí eléyìí lágbára o. Naomi, mo mọ̀ pé inú ire ẹ, ó máa kó ẹ yọ. Inú ire ẹ, ó máa kó ẹ yọ. Ọmọ Ọlọ́run kò ní kú sípò ọ̀kà. Gbogbo àwọn tó kidnap ẹ̀ níbikíbi tó wà. Gbogbo wọn pátápátá níbi tán wà. Agbára Kristi. Ẹ̀mí mímọ́ máa ṣe amọ̀nà. Ó máa ṣe ìyanu. Ó máa ṣe ìyanu, á ṣe amọ̀nà. Àwọn ọ̀tá tó kidnap ẹ̀, gbogbo wọn náà máa ṣèránṣẹ́ fún un. Ó máa rójú àánú. Agbára ẹ̀jẹ̀ Jésù. Agbára Kristi lè sọ ọba ìyanu. Kò sí ohun tó le láyé yìí tí kì í rọ̀. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run mi á gbé wa níjà lórúkọ Jésù. Á gbé Naomi níjà, ojú òní tiwa. Agbára Kristi, ojú òní tiwa. Ayọ̀ àti àlàáfíà, àwọn ọ̀tá nìyà máa jẹ. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ ṣe ń tẹ́tí sí wa ẹ̀yin èèyàn. Ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́dẹ̀ bá mi fi ìtọ́sí sí comment section. Jésù Olúwa wa. Amen. Bye.